ẹwà ìyàwó ẹ dúró okay so wàhálà tó ṣẹlẹ̀ ìyàwó ẹ dúró kí ni orúkọ wọ́ọ̀dù bí báyìí. 1678 ló wà bẹ́ẹ̀. 1678 polling unit kí ni. 48 ní gbogbo ẹ̀. okay so àwọn òwò ni wọ́n tó bíi mélòó. wọ́n tó 10. wọ́n tó 10. kí ni kọ́ńtà bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan yẹn òun ló lò tó lè dàbí tó àrùn bíi àwọn ni láti sá. so nígbà tó dé kí ni wọ́n ń ṣe. wọ́n kò lọ́nù bọ̀dọ̀ lè yìnbọn. wọ́n yìnbọn kí ni wọ́n ní kẹ́ ẹ máa ṣe. wọ́n jẹ́ àwọn oní ẹ̀yà kan wọ́n ti bò. wọ́n náà wá dìbò. ó dídì sọ èmi lọ́ba ló ń kiri. wọ́n yìnbọn ó yẹ máa nìṣẹ́ àwọn tó ṣe léṣe ẹja lọ wo àwọn tó ṣe léṣe àwọn tẹ́ ẹ sọ pé ṣe léṣe ń bo ni wọ́n wà. ta ló dáná sun àwọn kinní yẹn. àwọn tó wọ́n jẹ́ iṣẹ́ boys mánu ni wọ́n mánu àti boys ni wọ́n. àwọn ló dáná sun. àwọn ni o. ní unit 6 and 7 láwa yìí ní ward 8 ní Ṣàgámù ní ẹlẹ́ja Ṣàgámù. bọ̀ ṣé ìgbà tí wàhálà yẹn ń ṣẹlẹ̀ sáwọn elétò ààbò sí ń bí ni àwọn security kí làwọn security ń ṣe ńgbà tó ń ṣe gbogbo kíní yẹn wọn ò ṣe nǹkan kan ok gbogbo wọn ń sá lọ ni àwọn olódáná sun kíní ìdìbò yìí. ló dáná sun ojú mi ló ṣe fọ́ kíní tó gbèsè sí tó bẹ̀rẹ̀ yìnbọn tó ń lé wa ìtọ́jú wa dé ilé wa ni ọmọ àwọn sẹ́yìn tó lè tó fi lè wa débẹ̀. ṣáwọn tó ń yìnbọn yẹn ló dáná sun kíní. wọ́n ti bẹ́ẹ̀ kọ́ lọ. ṣé ward 6 níbí báyìí ẹ sọ unit 6 ward 8 unit 6 níbí ṣé àwọn náà ló tún dáná sun tọ̀hún yẹn àwọn tó ṣe léṣe ń kọ́. àwọn yẹn ti wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ ìwọ̀n ṣe fámìlì wọn ni bàtà tí ń rí bọ̀ láti kí gbogbo wọn máa sá gbàgbẹ́ yẹn. ní Ṣàgámù la wà yìí a wà ní ward 8 ní ẹlẹ́ja unit 6 and 7 wọ́n ní àwọn jàǹdùkú kan wọ́n kó ìbọn wọlé dẹ̀ǹṣẹ́ gbàgbé pé ní ọjà Awólọ́wọ̀ náà irú ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ tá a ṣẹ̀ kúrò ńbẹ̀ àwọn ètò àwọn àpótí ìdìbò tó ń ti ìwé ìdìbò eléyìí tí àwọn aráàlú tí wọ́n dì òun ni wọ́n ti òun lélẹ̀ ṣé méjì ló wà ńbẹ̀ méjì ló wà ńbẹ̀ méjì ló wà ńbẹ̀ àbí ok so ẹ̀kọ́ ti gọ́vnà àti ti àwọn tó ṣe léṣe ń kọ́ bó làwọn yẹn wà. ok ṣọ́nà bíbá ni wọ́n gbà sá lọ ọ̀nà gbà lọ. gbogbo wọn ti lọ. bọ̀ ṣé ẹ fura pé bóyá àwọn olóṣèlú kan àbí àwọn wo ṣé ẹ mú ẹgbẹ́ bóyá ẹgbẹ́ kan ló rán wọn ṣé ẹ̀yin tí ẹ kẹ́fín bóyá ẹgbẹ́ kan ló ok ṣọ́nà bí tán gbà rèé ok ọ̀nà bí fẹ́ǹsì ni wọ́n lù tán fi sá lọ ok ṣáwọn tó ṣe léṣe ṣáwọn tó ṣe léṣe àbí ok wọ́n lọ́nà bíbá ẹni wọ́n gbà ọ̀nà horo tí wọ́n gbà lélẹ̀ ṣẹ́rí bàbá ẹ jáde wá káwò bọ́n ṣe gbà bí bàbá ẹ ṣe gbà ní ọ̀nà ọbẹ̀ ẹni wọ́n jáde wá ok. méjì olóyún onú rẹ̀ mọ́ ọlọ́mọ bébì onú rẹ̀ mọ́ àwọn èèyàn ti lọ nílé yìí bíbẹ̀ la kó gbogbo wọn sí. ṣáwọn tó ṣe léṣe ṣé ogun àwọn tó ṣe léṣe ti lọ ni. wọ́n tó ti lọ. àǹtí wo. ok ẹ máa bọ̀ àǹtí ẹ máa bọ̀ ṣe ìkan lára àwọn kọ́pà tó bá àwọn annex ṣiṣẹ́ wọ́n wà ń bí ẹ jẹ́ ká fọ̀rọ̀ jómi tó rọ̀ pẹ̀lú wọn ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ kúṣẹ́ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀. ok ẹ dúró hold on let her talk first kí ló ṣẹlẹ̀ gangan. ok níbo lẹ wà níbo ni unit tẹ wà. unit 7 ward kínni ní local government wo ní ìpínlẹ̀ Ògùn ok ẹ ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ́wọ́ àrípá àwọn kan dé. wọ́n tó mélòó. wọ́n pọ̀ wọ́n fẹ́ máa tó bí 10. ok so àtẹ táìmù àpòrí wọn jábọ̀ wọn ní ká ní sùúrù kò sí kankan ok àtẹ táìmù báyìí bá ṣe rí wọn pé wọ́n kò bọ́lẹ̀ lórí ọ̀kadà nìyẹn. wọ́n lè pé kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ ẹ̀rù ti ń ba gbogbo wa. bá ṣe rí ìbọn nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní yìnbọn ni pàà lẹ́ẹ̀kan náà bóníkálukú ṣe fọ́n dànù nìyẹn. bí a ti bí tá a sáwá náà rèé o.
kí ni wọ́n sọ fún yín nígbà tán dé tán yìnbọn yẹn kí ni wọ́n sọ fún. bẹ́ẹ̀ ní sùúrù wọ́n ní kò sí kankan wọ́n ní ká jókòó wọ́n ní gbogbo poli unit méjì ló wà nínú school yẹn wọ́n ní ká jókòó pé kò sí wàhálà àfi bá ṣe rí bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jábọ̀ bolẹ̀ nìyẹn o. ta ló wá sun àwọn ìwé ìdìbò. àti ẹ̀mọ́ èmi ti sá jáde àwọn security tó wà ń bẹ̀ ńkọ́. àjọ sálọ ni sáwọn security náà sá lọ ni. ẹ lè rí ọ̀dà ok ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbọ́rọ̀ ní lédè gẹ̀ẹ́sì. Sorry, good afternoon madam. So we learned there was pandemonium around here. This is unit 6 and 7 ward 8 Eleja at the Ishagamu local government. Can you tell us what really happened, ma? According to everything. Okay. As we explained there, okay. We just found out that. Are you one of the INEC official? Yes, sir. Okay, We please go ahead. official. Please go ahead. We just found out that they just came in. Okay. Speedily. And people were like, we should wait, that there's nothing, that they're not going to do anything. And they're not going to do anything. Before that, they now went to the other units. Okay. Because we are already through with our own voting. Okay. So we are just waiting for other people. Okay. So those other ones there, people there, there are still many okay. over there. So they rushed to that place. Okay. On getting to there, they were like, we should wait. No, that nothing is going to happen. The next thing we will have is gunshot. Okay. They started shooting the gun, and according to what we have been told before, that anything can happen, that we should find our way. So we all find our way from there. Even as we are trying to rush out from this place, my second, she got injured. The copper? Yes, okay. Yes. She got injured? Yes, she got injured. Even the third person was there. Waited. Even when after everything, I went back there. Okay. But my bag, I had to leave it. I left everything. I went back there. When I got back to that place, when I got back to there, I had to call him. I was asking him that where is the other thing. He said that when they came around, he was there. He was standing there. That they were saying that he should be video. He should be videoing. That he now said that he's not going to video. That anything they want to do, they should do it. And then so they now carry the ballot box. Okay. They took it. I said in his front they used petrol. They burnt it. They burnt it. They burnt everything. Okay. Because I saw it. When everybody scattered, I can't say where the security is. You couldn't see any security personnel. Yes, me. I've already run out. Even my, I have to remove it. Okay, your reflect jacket. Yes, I have to remove Where is it? Just bring it on. Bring it on. Bring it on. Your jacket has an electoral. Okay. And the ID card. Please, and your ID card. Where is it? Let me see. Okay, this shows you are electoral. Oh, this you are even the assistant presiding officer too. Where is your jacket? This is my jacket. What's your name? Okay, but you couldn't put it on because of the hoodlum. I was putting it on. But you removed it. Yes. Oh man. Okay. I have to remove it. But when they were bullying the ballot boxes and paper, did they make mention of any party or? I wasn't there. Baba kí lẹ wí. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé APC ni wọ́n? I'm the chairman of Bode. Party wo? PDP. Bóyá torí pé ẹ jẹ́ PDP lẹ́sẹ̀ sọ pé APC ni wọ́n. They came with gunshot and that drove all the way around 2 o'clock a.m. this morning. Ṣé ẹ rí àmì ìdánimọ̀ APC lára wọn lẹ́bi sọ pé ẹ mọ̀ wọ́n? Ta lẹ mọ̀ nù wọn? Mélòó lẹ mọ̀ nù wọn? Mi mọ ọdún ọdún wálé ni o, bọ́dún ló mi máa gbèsè lánàá yẹn àmọ́ nù wọn. Àwọn tó wá lánàá tó wá dàbí ìpàdé irú èwo lẹ mọ̀ nù wọn? Wọ́n wà ń gbòòrò. Kí lórúkọ yìí tẹ mọ̀ nù wọn? Wọ́n nìkan Tọ́pẹ́ àbí wọ́dì sí fún. Ok, lára àwọn tó wá da ìpàdé yín lánàá Tọ́pẹ́ ṣé Tọ́pẹ́ lórúkọ orúkọ talẹ túmọ̀. The security was there when I ran out of that. Around 2 o'clock a.m. Okay. So similar thing happen here too. Níbí báyìí? Níbí. Ní unit kí nìyẹn? Unit 8. But when I went back, Unit 8. Níbí here very close to this place. Ok, ọ̀dà. Ẹ ṣé gan sà, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ẹ ṣé. So ẹ̀yin aráalé ẹgbẹ́ ẹ̀yin lólùfẹ́ ìkànnì ọmọlúwàbí. Splash FM 106.7 Abẹ́òkúta bí nǹkan ṣe ń lọ ní Ìṣàgámù òun la ní kẹ́kà fi tó yín létí ní unit 6 and 7 ward 8 unit 6 and 7 ward 8 ní ìjọba ìbílẹ̀ Ìṣàgámù nípínlẹ̀ Ògùn ibẹ̀ la wà wọ́n ní àwọn jàǹdùkú wọ́n ya wọbẹ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n ní ìbọn tí wọ́n yìn yẹn ó ń kọlùkù bẹ̀rẹ̀ sí ní ṣàṣálà fún ẹ̀mí ara ẹ̀ ìdí rèé tó fi jẹ́ pé wọ́n gbé gbogbo ìwé ìdìbò pátápátá ilé tí wọ́n dì àti àpótí ìdìbò wọ́n dáná sun àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò tó wà ń bẹ̀ bíi àgùnbánirọ̀ àtàwọn òṣìṣẹ́ yòókù ogun wọn bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ara wọn níbẹ̀ la wà báyìí níjọba ìbílẹ̀ Ṣàgámù nílùú Ṣàgámù níjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn.
Hello. Hello. So àwọn. You talk live. You don't cut. Yes. Ibẹ̀ la wà yìí ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn gangan lélẹ́yìí níbi tó ti ṣẹlẹ̀ ní ìlú Ìṣàgámù la wà yìí. Kíní tán sun rèé, gbogbo ìwé ìdìbò tí wọ́n sun òun lélẹ́yìí. Wọ́n ti sun àpótí ìdìbò, ìwé ìdìbò náà lélẹ́yìí. Àwọn àpótí ìdìbò tí wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti bàjẹ́ nílùú Ìṣàgámù ní unit 6 and 7 òun lélẹ́yìí, unit 6 and 7 níjọba ìbílẹ̀ Ìṣàgámù ní unit 6 ní ward 8 òun lélẹ́yìí. Wọ́n láwọn jàǹdùkú wọ́n ti wá bẹ̀ wọ́n da okay. Hello. Yes sir, ẹ kúṣẹ́ o. Ẹ ṣe wọn adúpẹ́. Yes, ní unit 6 and 7 ní ward 8 nílùú ìjọba ìbílẹ̀ Ìṣàgámù nípínlẹ̀ Ògùn. A gbọ́ pé àwọn jàǹdùkú kódà ní ojú òpó Facebook ti kàn ní Ọmọlúàbí àwa ń bẹ̀ live and direct táwọn èèyàn lè máa wò ó. Àwọn jàǹdùkú kan wọ́n ní wọ́n ya wo bẹ̀ wọ́n tó bíi 10 pẹ̀lú ọ̀kadà tán fi nǹkan bó ojú wọn. Wọ́n ní kódà wọ́n tiẹ̀ ju bíi 10 gan lọ tí wọ́n ya bubẹ̀. Wọ́n ní dídé tí wọ́n á dé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ àjọ elétò ààbò pé kí wọ́n farabalẹ̀ kí wọ́n má sá lọ pé wọ́n wá kó gbogbo ìwé ìdìbò pé wọ́n dẹ̀ dáná sun. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ara wọn. Àwọn èèyàn ṣe léṣe gan, kódà ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ INEC tó jẹ́ àgùnbánirọ̀ kọ́pà tó jẹ́ obìnrin ẹlẹ́hàá ni ìyẹn náà ó fi orí ṣèṣe. So ibẹ̀ la wà báyìí ní unit 6 and 7 ní ward 8 ní Ìṣàgámù. Yeah, of course. That is quite unfortunately. When we arrived here, we saw the presence of Nigeria Police Force and of course NSCDC. In fact, we are live on Facebook now. We are able to capture the NSCDC with guns, and of course the policemen on ground are still presently on ground. But unfortunately, they couldn't do anything when the incident was happening. They couldn't do anything. Then we learned that they were even running for their lives. So that is the painful part of it. The policemen, in fact, at the moment we are still here, the policemen were on ground. Of course, the NSCDC men are also on ground, and they couldn't do anything till the ballot boxes and papers were burned. So it's been burning now. The ballot boxes and papers is been burning now at the polling unit. So we are still there at the moment. Yes, we are live on Facebook. We are live on Facebook. We are able to capture the happenings. Yes. Alaja Lele, look, you can see the INEC officials. She has changed his clothes. Yes. So Alaja Lele, ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò INEC tí tó ṣiṣẹ́. Alaja ẹ wá, ìkan lára àwọn òṣìṣẹ́ àjọ INEC tó bá wọn ṣiṣẹ́ níbi tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ lélẹ̀. Unit 6 lẹ́yìn wà bí 7. Unit 7, okay, but ẹ ti yíra padà, aṣọ kọ́pà yẹn ti bọ́lẹ̀ ni. Wọ́n lẹ ṣèṣe gan lórí. Níbo lẹ ti ṣèṣe? Gba fẹ́ǹsì kọjá ní ara yìí bó báyìí. Níbo okay, ṣé bí ẹ̀kẹ́ yín ló bò yìí? Níbi ẹ̀kẹ́ mi ọwọ́ mi báyìí pé kí tí escape. Ẹ pẹ̀lẹ́. So gbogbo káàdì ìdánimọ̀ tán fún yín láti INEC ńkọ́? Gbogbo ẹ. Mo tiẹ̀ ti kó gbogbo ẹ̀ á ti ní ká change aṣọ wa. Ẹ pẹ̀lẹ́, ọ̀dà ẹ ṣe ẹ pẹ̀lẹ́. So bí nǹkan ṣe rí nìyẹn ní ìjọba ìbílẹ̀ Ìṣàgámù nípínlẹ̀ Ògùn. So bó bá tún ṣe ń lọ ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ọmọlúàbí ní jẹ́ kétí yín ó di ṣe. Bó bá ṣe ń lọ àwọn máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Bẹ́ẹ̀ náà ní àṣẹkúrò ní Awólọ́wọ̀ market níjọba ìbílẹ̀ Ìṣàgámù yìí kan náà níbi tí àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò tí wọ́n ti mú àwọn òṣìṣẹ́ àjọ ọmọ ológun security personnel ti àwọn military tí wọ́n ti fi kélé òfin gbé àwọn jàǹdùkú
tí wọ́n ti jí àpótí ìdìbò gbé níjọba ìbílẹ̀ Ṣàgámù yìí kan náà. So bó bá tún ṣe ń lọ ẹ̀yin olólùfẹ́ kan ní ọmọlúàbí àní jẹ́ kí etí yín ó di sí. Ẹ ṣeun gan o tẹ́ nífẹ̀ẹ́ wa àwa náà nífẹ̀ẹ́ yín ìtorí tiyín làwa ṣe ń ṣe gbogbo nǹkan tí àwa ẹ ṣeun gan bó bá tún ṣe ń lọ á tún máa jẹ́ kẹ́ gbọ́. Thank you.